káyáyé ni wọ́n ti mọ orin yìí dáadáa o. Adebisi Kubura Afúnimásìrègún Làbíkẹ́ Adébísí ó pẹ́ tí Yusuf Olátúnjí ti kọrin yìí, bàbá onísákárà tí òkìkí ẹ̀ la ìlú já, ọ̀kan lára àwọn tó kì tí rẹ́kọ́ọ̀dù tó ṣe lórúkọ wọn lókìkí títí di ọ̀la nìyí tí ó fi kí Adebisi Cash Madam Adebisi Ẹ̀dínsẹ́rì gbajúmọ̀ ńlá ni o. Tí ẹ bá ti ń gbọ́ yègèdè wọn ò gé ẹsẹ̀ tẹ pé wọ́n gé láàfin rìn yìí o, yègèdè wọn ò gé òwe Adébísí ni ò jẹ́ o, yègèdè wọn ò gé òwe Àbíkẹ́ Ọlọ́run dojú tì wọ́n o. Ṣá o, Adebisi Cash Madam tí Yusuf Olátúnjí kì dáadáa yìí gẹ́gẹ́ bí olówó aláàánú láti ọdún gbogbo sẹ́yìn ti kú o. Cash Madam ẹni tí ṣe ìyásùnà ìlú Ẹ̀gbá nílá nínú olóyè ilẹ̀ Yewa Sàràkéyàn ní ìpínlẹ̀ Ògùn, olóyè Khadija Adebisi Ẹ̀dínsẹ́rì ẹni tí gbogbo ayé túmọ̀ sí Cash Madam ti lọ jábọ̀ f'Èdùmàrè mọ́júmọ́ òní ọjọ́ ayé yìí náà ni ìròyìn tí ń rìn kiri orí ẹ̀rọ ayélujára, níbi tí ọ̀kan nínú àwọn ìwé ìròyìn ilé wa City People Magazine pàpà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé obìnrin gbajúmọ̀ ńlá yìí ti lọ sùn, kò sẹ́nìkan báyìí tó tún lè rí mọ́ láyé o. Ẹni ọdún mọ́kàndínláàádọ́rùn ni wọ́n pe Cash Madam kí ẹlẹ́rú tó mú ẹrú ẹ̀ sọ́dọ̀. Sunday ọjọ́ àìkú gan ni wọ́n sọ pé títọ́ dé tí ẹbí ará òun ọ̀rẹ́ kò sì rí ọgbọ́n kan báyìí dá nígbà tí àlìmáwòtú dé ẹni tí yóò fòpin sí ìṣẹ̀mí ikú wa. Wọ́n ti sọ pé àárẹ̀ ìkéré báyìí náà ni kú ọ̀mú kẹ́wọ̀ kó tó màmá lọ. Bákan náà ni ọ̀kan lára ọmọ ìyá náà dókítà Adébáyọ̀ Adébọ̀wálé ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì ti kéde wípé màmá ti lọ jábọ̀ f'Èdùmàrè. Lónìí Monday ọjọ́ ajé ni wọn yóò sin ní ìlànà mùsùlùmí ní dédé aago 4 ìrọ̀lẹ́ nílé ẹ̀ ní GRA nílùú Abẹ́òkúta. Yègèdè wọn ò gé ẹ sì sẹ́ pé wọ́n gé ni a fi ń rìn yìí, yègèdè wọn ò gé. Kí Ọlọ́run ọba aláwọ̀ ràbí kí ó bá foríjì Cash Madam Àbíkẹ́ Adébísí Ẹ̀dínsẹ́rì.